Ìsàgá Olómù torí Mrs. Fúnmiláyọ̀ Adésọlá èrò jẹ́ àlọ́ Ìsàgá Olómù. Ìyáàfin Olúfúnmiláyọ̀ Adésọlá ẹ kú oríire ọjọ́ ìbí tòní. Ọdọọdún báyìí làrórógbó ọdọọdún làráùsà ọdọọdún làrọ́mọbì lórí àtẹ àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi. Aya Tajudeen Bákàrè mọ́ wọlé mọ́rọ́ra ìyá onílù ire ìyá wa alálùbáríkà ọmọ Olúmúyìwá Ọláyínká Abíọ́dún Fatima Àánú Olúwọ́pọ̀ Balikis pẹ̀lú àwọn ìyàwó ọmọ àtàwọn ọmọ ọmọ náà sọ wípé àpàtẹ̀wì mọ́ kó nínú ire ọlọ́jọ́ bíi òní gangan. Ìyáàfin Olúwafúnmiláyọ̀ owó Èdùmàrè ló di ilé ẹwà bákùkọ òótọ́ ni kò níyàn nú nìyí ló rẹwà jù láàrin gbogbo ètò afáyàfà. Aya Bákàrè ó fi níwọ̀n ṣẹwa ó rí rùmúrùmú àpọ́nbépo rẹ̀ adọ́gbadélẹ̀ láàrin àwọn abo náà wo lẹ mọ́rọ́ra àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi. Ìsàgá Olómù lé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ Ìsàgámù ọmọ gbogbo ẹbọra ọmọ ìmọ̀lẹ̀ tí kìí jọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ egungun ọmọ agẹmọ ọmọ ẹgbàágbèje òrìṣà ọmọ ọbalùfọ̀n ọmọ ìmọ̀lẹ̀ tó korí ọmọ rẹ̀ sódò bó pọ́n re àgbọn èjè àìgbọ́n re àgbọn ẹ̀fà egungun àrímọyọ̀ èbìrè lónílẹ̀ ìrẹ́mọ ibi ó bá dẹ́bọ́nù sí àgùntàn ló gbà bó ràgùntàn bó rẹ̀ yẹlé ǹjẹ́ a mọ́ ọ lọ aṣọ́rò àṣẹ̀ṣà agbégbé ajérè rẹ̀ mọ ọmọ ìyé lọ́jà ọlọ́jà ń tabàrí ọlọ́jà ń tèkú ọmọ ìmọ̀lẹ̀ tí kìí jọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ìwọ lọmọ Ṣàgámù ṣe bí látàwà nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yìn lọ́mọ àtẹwà mọ́ta fún ọmọ ìmọ̀lẹ̀ abẹ́rẹ́ dà. Màmá bó ṣe fàyọ̀ sọdún yìí nínú ọlá iyì ẹ̀yẹ owó rẹpẹtẹ àtà ìkú tí ń ṣe báyọ̀ ọ̀rọ̀ láyé ń bí ayọ̀ àti dùnú ni wàá tún fi ṣèyí tó ń bọ̀ lọ́nà. Ọlọ́run ọba tó dọ́ sí tòní kò kúkú ní padà lẹ́yìn rẹ̀ ò ní fọwọ́ gbọ́mọ sí ò ní rí fún ọmọ bẹ́ẹ̀ ló ní rí tọmọ ọmọ sàmí òtótọ́ ẹ̀mí. Ó yá ẹ jẹ́ á lọ Ìsàgá Olómù èrò jẹ́ á lọ Ìsàgá Olómù torí Mrs. Fúnmiláyọ̀ Adésọlá èrò jẹ́ á lọ Ìsàgá Olómù. Ó yá ẹ jẹ́ á lọ Ìsàgá Olómù èrò jẹ́ á lọ Ìsàgá Olómù torí Mrs. Fúnmiláyọ̀ Adésọlá èrò jẹ́ á lọ Ìsàgá Olómù. Please subscribe to my YouTube channel.